30. From Lagos City to Maiduguri City, Americana of Nigeria Enterprises. Am I correct? 30 is the answer. 30 is the answer. 30. Don't tear. You are very stupid. 30. Ṣé mo wá lè fi àpò kan ọwọ́ mi jẹ? Wèrè ní pé 30 sí pé 30 tó sọ́dọ̀ rìn. Wèrè. Ọmọ búgan mo fẹ́ fi rẹ̀ ẹbí mọ̀ ń pa mí. Wèrè tí ló sọ 30 dorin yìí o. Láì ṣe Pàṣọ. Láì ṣe Oríyọmí Kẹ́hìndé ní kọ 30. Àmọ́ láyọ̀ lọ kìlọ̀ ráyé o. Ń tra ìyẹ̀wò. Mo fẹ́ owó gidi gan. 30. Dákun wo kò ní burú fún ọ. AJ Best ẹ fẹ́ ta géèmù ni. Ta géèmù. Wo mo gba géèmù gan nísìnyí inú mi ń dùn. Wèrè ló fún mi. Wèrè ó kàn pé 30. Wèrè ló fún mi o. Wèrè ló fún mi 30 mo sáà ń bọ̀ náà ní níbi 30 ìkọrin bí Kẹ́hìndé Oríyọmí níbi 30 ìkọrin bí Òṣùpá níbi 30 ìkọrin bí Pàṣọ kò tí ì yé ọ dákun bàtà 30. AJ Best 30 wọn kí n ta 30 náà ẹ máa add games ẹ máa. 30. AJ Best wọn kí n ta 30 nìkan náà ẹ máa add numbers. Add kí n tèmi àní bàtà 30 wèrè ló fún mi 30 bàtà 30. Mo ti gbọ́. Iṣẹ́ ìpadà wá gba káàdì àbí máa lọ. Ẹ padà wá gbà o. Ẹ padà wá. Tó bá ń gbọ́ èmi làmọ́ olówó. Wọ́n bá bá mi náwó. Èmi làmọ́ olówó. Wo Àbẹ̀wò wo mo ti ló lọ àti lówó. Tó bá ń gbọ́ èmi màlẹ́ olówó. Wọ́n sọ ọmọ nǹkan mo fẹ́ ra lé sí Àjà mo fẹ́ ra lé sí Lẹ́kí mo fẹ́ ra lé sí Lẹ́kùsì. Ṣé orí ilé tèmi fẹ́ rà mo fẹ́ bá àwọn olówó tó pọ̀. Mo ti ló lọ níbo lọ ń lọ. Àdàlẹ́ mi ni mo ń lọ. Tó bá rẹ̀ wo sọ fún ìyá rẹ pé bàbá rẹ ti ló lọ. Gbogbo wa ti fẹ́ di bílíọ̀nìà Ìjẹ̀bú mo dé mi wá kówó mi. Ìjẹ̀bú. AJ Best ẹ ti dé. AJ Best ẹ lábọ̀ ẹsẹ̀ o ẹ máa lẹ́sẹ̀ kan o. Ẹ lábọ̀ ẹsẹ̀ o níbi pé ẹ máa lẹ́sẹ̀ kan. Káàdì yìí rèé. Ìní kí ni? Káàdì yìí rèé ẹ gbà. Ẹ lábọ̀ Kí ẹsẹ̀. ni ọ̀bà ní káàdì tí ìjẹ́